ẹni tó mú ẹ̀sìn tó ta ẹ̀jẹ̀ sílẹ̀ jù wá ní gbogbo àgbáńlá ayé tó jẹ́ ẹ̀sìn Islam, Ànábì wa Muhammad ni. Láyé lónìí, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n categorize as the most corrupt prophet. Látàrí àwọn àkọsílẹ̀ kan àtàwọn ìwé kan táwọn èèyàn kà àtàwọn research kan, bó tiẹ̀ jẹ́ pé propaganda náà wà ń bẹ àfikún àti ọ̀pọ̀lọpọ̀ àdáparọ́mọ́, ṣùgbọ́n mò ń bọ̀ lórí ìyẹn. Àwọn kan tún wá ní pé ìdí táwọn ṣe mú bẹ́ẹ̀ ò ní pé ẹni tó mú ẹ̀sìn tó ta ẹ̀jẹ̀ sílẹ̀ jù wá ní gbogbo àgbáńlá ayé tó jẹ́ ẹ̀sìn Islam, Ànábì wa Muhammad ni. Nítorí pé kí wọ́n tó fi Islam lélẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ sí o. Yálà nínú ẹ̀mí mùsùlùmí tó ti gbà fún Ànábì tí wọ́n pa sójú ogun, àtàwọn ẹ̀mí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá àbí ká pè wọ́n ní ẹni tí ò gbà fún ẹ̀sìn Islam kí wọ́n fi lélẹ̀ tí wọ́n ti pa sí ojú ogun. Ló fà tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí Ànábì náà kú tán, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà ló ṣì ń lọ tí ò sì sinmi ogun, tó jẹ́ pé ogun tún dìde kódà gan láàrin mùsùlùmí sí mùsùlùmí títí dọjọ́ òní. Ìwọ sọ̀rọ̀ nípa Ànábì lọ́nà tí ò gbàdá, pàtàkì jùlọ nílẹ̀ Haúsá bí ní àwọn ìlú tí ó jẹ́ pé wọ́n gbé ìsìláàmù lórí. Nípa ìsìláàmù yẹn ṣá o, wọ́n lè dáná sun ẹ́ o àbí kọ́ dáná sun lé àbí kí wọ́n pa ẹ́. Yàtọ̀ sí àwọn ẹ̀mí àtàwọn ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ lójú ogun, wo ẹran iléyá náà tá ń pa ọdọọdún là ń tẹ̀jẹ̀ yẹ sílẹ̀ títí dọjọ́ òní. Bó dẹ̀ ṣe máa wà nìyẹn, tóró ti wà bẹ́ẹ̀ láti àtètèkọ́ṣe títí dìwò yìí, bẹ́ẹ̀ sì ni yóò ṣe máa wà títí láéláé. Kí ló fà á? Mò ń bọ̀ lórí ẹ̀, já bẹ̀rẹ̀ látòrí Adam. Nínú síríìsì mo ti fẹ́ ṣàlàyé àwọn ànábì lẹ́yọ kọ̀ọ̀kan àti àwọn nǹkan tí wọ́n kójọpọ̀ tó fi ní wọ́n ṣẹ̀ sí Ọlọ́run ọba, kó o fi lè mọ̀ pé wọ́n ṣẹ̀ o wọn ṣẹ̀ o kò túmọ̀ sí pé Ọlọ́run ò rán wọn ṣẹ́ àbí iṣẹ́ tọ́lọ́run rán wọn yẹn ò correct. Adam yìí, òun ni ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ kọ àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ fún. Kí nìdí? Nítorí tiẹ̀ ni wọ́n ṣe ṣẹ̀, nítorí tòun náà ni ẹ̀ṣẹ̀ ṣe wà. Má ṣì gbọ́yé, nítorí tiẹ̀ ni wọ́n ṣe ṣẹ̀. Òun ni wọ́n pè ní ìgbà tí wọ́n ní wọ́n dá Ádámọ̀, wọ́n ní kí èṣù forí balẹ̀ fún Ádámọ̀. Èṣù kọ̀ ó lóun ò forí balẹ̀ f'Ádámù. Lọ́lọ́run bá rí lẹ́ṣẹ̀ pé ó ti ṣẹ̀ mí o. Kò sí ẹ̀ṣẹ̀ síwájú ìgbà náà, nítorí pé àárín Ọlọ́run àti èṣù ó dán mọ́rán yìí ní 5 and 6 ni wọ́n. Làwọn ẹlòmíì fi gbà pé Ádámù gangan lèṣù tó dá sáàárín èṣù àtọlọ́run tí ìjà fi ṣẹlẹ̀ torí òun ló dàrí àwọn méjèèjì wò. Èṣù wá ní ìwọ ló dàrí èmi àti pàdí mi ró àbí nítorí pé kí wọ́n bá lè ráyè wọlé ẹnu ẹ̀lìwọ́ náà wà yẹn. Jáwọ́ ọ̀nà tí ó gbégbà jáwọ́ bí wọn náà ó ṣe lọ. Ló fà á tó fi jẹ́ pé ìkìlọ̀ rí gbogbo ìwọ tó bá ń dé àyè kan tó bá ń dabẹ̀rú, wọ́n padà léwọ́ náà kó ń bẹ́ẹ̀ ni o. Ó ṣe kò ṣe. Ádámù náà padà wá dẹ́ṣẹ̀. Wọ́n ní ó má jèso, ó padà jèso yẹ. Òun ló fà tó fi jẹ́ pé nǹkan tó bá fẹ́ kéèyàn dé má tiẹ̀ sọ fún pé ó exist rárá. Ká ní wọn ò sọ fún pé ṣorí igi yẹn má débi èso ẹ o, ó ṣe é ṣe kóun gan má tiẹ̀ rọkàn àti lọ síbẹ̀. Ṣùgbọ́n ló pé ìgbà tó ti sọ fún pé má débẹ̀, ẹ̀mí àṣà máa lọ. Tó bá wà láyé kan tó bá ní o lè wọ anywhere nínú ilé yìí o, ṣùgbọ́n ṣorí yàrá tó wà lọ́kàn yẹn má wọ bẹ̀ o. Ibẹ̀ gangan lọ́kàn yẹn máa wà ní gbogbo ìgbà tó máa wọ̀ ẹ́ wọ̀. Ìbéèrè ni pé kí ló dé tí a fẹ́ kí wọ́n jẹ́ ṣe wà nínú Garden of Eden tẹ́lẹ̀? Kí ló wà fà tá fi tún wá introduce ẹ̀ sí Adam tá wá sọ fún pé má jẹ mọ́? Ṣùgbọ́n àlàyé yẹn ó dìjọ́ mi. Ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni? Ọlọ́run punish wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dẹ̀ ṣòpinya sáàárín àwọn méjèèjì àtọkọ àti ìyàwó. Ó lé wọn kúrò náà gbà. Straight punishment. Ìgbà tí wọ́n padà pàdé pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n túbá, wọ́n tọrọ àforíjì. Wọ́n ń gbègbè ayé wọn lọ nírọ̀wọ́rọsẹ̀ láàárín àwọn àtàwọn ọmọ wọn. Ẹ̀ṣẹ̀ kejì bá tún ṣẹlẹ̀. Kí ni? Abel àti Cain, ọmọ ìyá méjì, ọmọ Adam àti Eve tá a pè ní Abila àti Kabila. Èdè àìyedè tún bẹ́ sílẹ̀, wọ́n bára wọn jà, wọ́n tún para wọn. Kí ló ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀? Al-Quran ní a bá sọ pé kí ẹyẹ méjì náà wá bára wọn jà lójú èyí tó pa kejì ẹ̀ nígbà tí ò mọ bó ṣe fẹ́ ṣe. Kò ṣẹlẹ̀ rí, èèyàn ò kú rí níwájú ẹ̀. Ẹyẹ kan wá pa ẹyẹ kan, ó wá gbẹ́ ilẹ̀, ó sin sí. A wá máa jẹ́ ẹ̀kọ́ fún pé ìwọ náà sin èkejì ẹ. Ló fà á tó fi jẹ́ pé tí mistake mi ò bá ṣẹlẹ̀, o ò ní mọ ọ̀nà àbáyọ. Má rí mistake ń pa yí ẹ ti bàjẹ́. Mistake ń gbà mí wá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni pé this is how it should be done. Tó o bá ṣe rí mistake ẹ̀ wá rò pé o perfect. Torí mistake gangan ni wọ́n pè ní experience. Ó ṣe mí rí. Kí ló wá ṣẹlẹ̀ sí èyí tó pààyàn? Kò sí nǹkan kan. Má jẹ́ ọ̀pá ẹ o. Ọlọ́run máa foríjì wọn tó o bá kú tán o.
Noah náà ńkọ́ òun náà ṣẹ̀ sọ́lọ́run àbí kí ló bí fakultu staghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. Òun náà ò tún ríṣẹ́ Ọlọ́run mú jẹ́ dé ògóńgó la fi sọ ń pé sórí tọ́lọ́run bá rán ní iṣẹ́ kì í ṣe pé ó fẹ́ yọ special thing no. Ìmọ̀ àti àwọn ẹ̀kọ́ àtàwọn agbára tó ti wà nínú ẹ̀ àtàwọn resources tó ní capacity tó lè rí lágbègbè ẹ lọ́lọ́run fẹ́ kó lọ lò. Ọlọ́run ní kí Noah lọ pèpè sójú ọ̀nà òun láàárín àwọn èèyàn ẹ̀. Ọlọ́run fẹ́ kí Noah lo wisdom àtàwọn agbára àtàwọn ẹ̀kọ́ tóun náà ní láti fi pèpè ní. Kì í ṣe pọ́lọ́run bá fẹ́ fún ní special something láti lo ìpèpè yẹn nítorí pọ́lọ́run gangan náà lè bọ́ sínú ọkọ̀ àwọn èèyàn yẹn tọ́dẹ̀ máa ní àwọn máa ṣètò Ọlọ́run àbí ta ni wọ́n níwájú Ọlọ́run. Ọlọ́run ò ṣe ṣe bẹ́ẹ̀ tó yẹ pé Noah lágbé dìde kó lọ ṣe. Ọlọ́run ò sì fún lẹ́ni special thing ó expect ń pé kó lo àwọn ẹ̀kọ́ tó ti wà lára ẹ̀. Noah sì fail ó ní wọn gbọ́ sóhun lẹ́nu ó sì pé Ọlọ́run pa gbogbo wọn rẹ́ jàre. Ó wà emotional ó dẹ̀ take it personal. Abraham gan tó jẹ́ bàbá ìgbàgbọ́ tó jẹ́ ààyò Ọlọ́run ọba gan-an òun náà dẹ́ṣẹ̀ sọ Ọlọ́run ọba. Ó ò lè báyàn ṣe kó má ṣẹ́ a ó máa ṣẹra wa kò sí bóyá fẹ́ ṣe sẹ̀ ká tó wá ló bọ́lọ́run ṣe tó ò lè mọ èrò ọkàn ẹ̀ ó mọ èyí tó fẹ́ èyí tó rò pé ó fẹ́ yẹ kò fẹ́ mọ́ èyí tó rò pé kò fẹ́ yẹ gan ló wá fẹ́ ń sìn á máa ṣẹra wa. Kí ni Jonah náà lọ ṣe nínú ẹja Ànábì Yunus tí ò bá kí ń ṣe pé ìjìyà ẹ̀ṣẹ̀ kan tóun náà ti ṣẹ̀. Joseph náà wọ́n sọ sínú kànga ìjìyà ẹ̀ṣẹ̀ kan náà ni ó tún wá padà lọ bára ẹ̀ lẹ́wọ̀n torí pé ó ti ṣẹ̀ sí òfin ìlú ibi tó wà. Àwọn nǹkan mi ò kọ́ lọ́wọ́n ló ò lè dá sí òfin ìlú ló ṣẹ̀ sí wọ́n fìyà jẹ gẹ́gẹ́ bí òfin ìlú wọn ṣe sọ ni kò kọ́ lọ́hùn. Jóòbù náà ń kọ́ Ànábì Ayúbù tóun náà ṣàìsàn fáìmọye ọdún kọ́lọ́hun tó wá ṣẹ̀ṣẹ̀ wá dá lọ́hùn nígbà tó pèpè iṣẹ́ kan náà ló pè ó ti ń pe Ọlọ́run tipẹ́ ká tó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ Ànábì Moses kí ló mú Mósè tí ò fi délẹ̀ lérí tó fi jẹ́ pé wọ́n fi padà pa òun náà ni. Wàá rí pé ọmọ líle ni láṣẹ ní ẹni tó pious kọ́ lọ́lọ́run mú lànàbì bí ó ṣe pé ẹni tó ya criminal tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni tí ò ní gbọ́ tí ò ní gbà. Ìjà ànábì yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa tún wọn ṣe sẹ̀wọ̀n rọ̀ èyí tó bá rí sẹ̀rọ̀ tán ló máa rí pé ó padà perfect tí ò sẹ̀rọ̀ tán yẹn náà ìwà ẹ̀ ṣì máa wà lára ẹ̀ kò míì ní pé kò ń ṣe ànábì Ọlọ́run mọ́. Jacob náà ànábì Yakub tó jẹ́ bàbá Joseph ànábì Yusuf bákan náà ni Zakaria àti Yahya John ọmọ ẹ̀ tí wọ́n dẹ̀ bẹ́ orí àwọn méjèèjì lọ́jọ́ kan náà tòun ti bọ́ sí jẹ́ ànábì Ọlọ́run ó jẹ́ ànábì Ọlọ́run ò ní kí aburú inú ìlú ẹ̀ àti aburú ayé tó ń ṣẹlẹ̀ sí gbogbo èèyàn tó kù má ṣẹlẹ̀ sí ẹsẹ̀. Wá tó ṣẹ̀ṣẹ̀ wá sọ nípa Dávìdì ànábì Dawud pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó abọ́mọ ẹ̀ Sólómọ́nù ànábì Suleiman tó ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àlè ní Bíbélì pé tí Bíbélì ní ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àlè. Tòun ti bẹ́ẹ̀ ó tún wọ ọmọ lẹ́yìn ẹ̀sùsùn ó tún ní pé arábìnrin eléyìí tún wọ̀ mí lójú yóò dá kó máa bọ́ bá ṣe ó tún rán yẹn lọ sójú ogun mi ò fẹ́ parí ìtàn yẹn ó tún mú ìyàwó ẹ̀ ó fi ṣàyà. Bóyin náà ti mọ̀ kò ń ṣe pà ń fọwọ́ bẹnu sọ̀rọ̀. Àtàwọn ànábì bẹ́ẹ̀ lọ ká tó wá padà sí ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a wọ ilé ọ̀rọ̀ pẹ̀lú wọn. Ni mo ṣe ń wo àwọn tó jẹun pé wọ́n láwọn fẹ́ tako Islam àbí tako ànábì ẹ̀ lè tako sẹ́ẹ̀. Torí orí ànábì kan ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ náà wo àwọn tí mo ti kà tó ti wá síwájú ànábì. Bẹ́ẹ̀ sì ni àwọn tó olówó fẹ́ gbèjà yẹn náà títí wọn náà burú jáì wọ́n tún tàn ṣe lẹ́yìn wọn ni. Kò sí ànábì Ọlọ́run sẹ́ẹ̀ tí ò fọ́ victim síbi ọ̀rọ̀ olóbìnrin dé ṣùgbọ́n torí kánábì má bàa fọ́ọ̀lù victim yẹn lòun ṣe wá la ṣe kúkú hàn lọ́ọ̀kẹ́ fún pé fẹ́ bó bá ṣe wù ẹ́ ẹni tó bá tún wọ̀ ẹ́ lójú tó wò pé ìwọ náà ní interest sí tó fẹ́ ẹni tó ń gan bá tún gbéra ẹ̀ wá bá ẹ pé lábájá mo fẹ́ o fẹ́ kò ń ṣẹ̀ṣẹ̀ fún wọ ahọ́n lọ́ọ̀kì ẹ̀ fún ni. Torí táwọn nǹkan yẹn bá jẹ́ṣẹ̀ orí àwọn ànábì ló yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń jẹ́ṣẹ̀ pé wà ànábì ló gbọ́dọ̀ ṣe léyìí o. Ó fi wá mú wọn ṣe ajẹ́ pé nǹkan yẹn ò ṣẹ̀ṣẹ̀ a fẹ́ kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó ráwọn èèyàn tí ò lè understand àbí lè gbé la fi kọ́ ọ̀bọ̀ ẹ̀ lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n ànábì ti understand ó ti kẹ́kọ̀ọ́ kọjá àyè yẹ ẹ jẹ́ ká free ẹ̀ kó ṣe bó bá ṣe wù. Ni mo ṣe ń wo àwọn àfáà tí wọ́n lọ ń bá ń ṣe debate kò yá àwọn gan wọ́n làwọn fẹ́ protect ànábì wọ́n fẹ́ mú as a saint ànábì gangan yìí ṣe saint kò ń ṣe saint náà àwọn ànábì sẹ̀ nǹkan tó yẹ kí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé wọn kì í ṣe saint Ọlọ́run ló fọ̀ wọ́n mọ́ ṣùgbọ́n tó bá fẹ́ máa claim pé saint ni wọ́n kò sí ni wọ́n á máa yẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn kò sí bọ́ ìfẹ́ ṣe. Láfi ní àwa lè kan la lè bá yín sọ̀rọ̀ tó jẹun pé wọ́n understand kí làwọn ànábì
ànábì wá gbé wá. Tẹ́yìn bá lẹ fẹ́ máa fagídí nǹkan tẹ́ kánú tíra lásán George ẹ̀kọ́ wọn máa túyẹ̀yẹ ara yín síta ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àpè ní saint èèyàn ni Muhammadu basharun wàléìsà kàlẹ̀ basharin níbi àwọn ààyè kan ni ò ti kí ń ṣe bí èèyàn bíi tiwa. Ṣùgbọ́n every other aspect of life is also a human being. He can do whatever they say he does, as those people saying it also can do the same. And that doesn't disqualify him from being the prophet of God, but rather also complement him and supplement his information of being a perfect and complete prophet of God. Àwọn nǹkan tí wọ́n kà pé ànábì ṣe igan la fi mọ alágbára náà ló tó ṣe bẹ́ẹ̀ ló fi máa rí àwọn tó bá pè lálágbára tí wọ́n lámìlaka. Ọ̀pọ̀lọpọ̀ attachment ló máa wá. Èmi wá ní wọn ọmọ bàbá ẹ̀, èmi wá ní bákan ló ṣe jẹ́ ọmọ àlè ní kinní kan ló bá ìyá àìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣàrọ̀ oríṣiríṣi ìtàn. Gbogbo wọn bẹ́ẹ̀ alágbára ni wọ́n ni. Ẹni tó bá ti lágbára kọjá kí ìtàn clean lásán, ó tún gbọ́dọ̀ dẹ̀tí mọ́. Wọn ò sì nídìí láti debunk any rumor. Tó bá ti ń debunk ó ti dàbí ẹ̀kọ́ tí mo kọ́ ẹ níjọ́ kìíní àná nípa pé má debunk nǹkan tó sọ ń pa ẹ, á tún sọ ẹ́ dọmọ ọ̀lẹ́ni. Nítorí àwọn nǹkan wọ̀nyí láàárín àwọn ẹni àtàwọn èèyàn bíi tiyín ni kò kàn mí, ẹ̀mí ò rí o rárá, ó sì ń bá wọn ṣe lọ. Èyí tó bá fọkànpinnu wọn tó bá ṣẹ̀ wọ́n á fún ní jìyà ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láyé yìí náà ni kò dàrí kí á mọ̀ kankan ó ti lọ nìyẹn. Ló fi máa rí pé ànábì kó àwọn sàhábà lọ́pọ̀lọpọ̀ wọn jọ jagun sójú ọ̀nà Ọlọ́run ní lóòótọ́, ṣùgbọ́n tòun tó bó ṣe jẹ́ ojú ọ̀nà Ọlọ́run òfin ilé ayé ní ẹni tó bá pààyàn pẹ̀lú dà wọ́n á fi ìdà pa. Ló fi máa rí pé gbogbo àwọn tí wọ́n jagun yẹn náà ikú ìdà ikú wọn pa wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ló padà pa wọ́n kẹ́yìn ayé wọn o. Kò kàn pé Ọlọ́run ló ń jagun fún àbọ̀ Ọlọ́run kọ́ kan tó bá ṣe wàá gbà yẹ ìyẹn ti dúró. Ẹ̀san pé wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run ìyẹn dàrí kí á mọ̀. Tọ́lọ́run bá wá rẹ̀ ń ṣẹ́ ó fẹ́ kó lo gbogbo resources tó ti acquire tẹ́lẹ̀ ní ìmọ̀ tó ti níṣẹ́ agbára tó ti ní ẹ̀kọ́ tó ti ní àti experience ẹ̀ tó o bá ní ó ní kó lọ wá láyé Al-Qur'an nǹkan fi sọ pé lọ wá gbogbo nǹkan tó bá rọ̀ ẹ́ lọ́rùn láti lè wà nínú agbára ló fi máa jíṣẹ́ ẹ̀pẹ́ jẹ́ bọ́lọ́ ló tún máa expect pé kó tún fún ẹ lówó transport láti lọ bí tó rán ẹ ìbàjẹ́ ni o. Torí tọ́lọ́run bá rẹ̀ ń ṣẹ́ tó bá ní capacity àti ṣe tó bá wá lọ fail nítorí ẹ̀ Ọlọ́run á pìkẹ́ lómi ìkùnà Ọlọ́run kankan wọ́n ti lọ nìyẹn. Wàá tún máa bá ń pàdé